yaṣọpẹ́ òdélé yaṣọpẹ́ ìyọ́nì kan ṣe lóríire kì í ẹ̀ mọ̀ olúbíọ́ní ìyóhùn kan ṣe lóríire kù ú mọ̀ ìhùndé yaṣọpẹ́ òwe lulẹ̀ yìí Jésù òde yaṣọpẹ́ ọpẹ́ orí kádù òde yaṣọpẹ́ ọ̀nì kan ṣe lóríire kì í ẹ̀ mọ̀ olúbíọ́ní èmi kan ṣe lóríire kì í mọ̀ mọ̀ òde yaṣọpẹ́ òwe. Olúwa ọ̀run òun ayé òwò olùyìn àtọpẹ́ yẹ fún kábà àti fẹ́ ọ̀tọ̀ onígun ọ̀rẹ́ ọba kan dání sí aṣoríire mọ́gbẹ̀jẹ́ lọ́ọ̀ ni àfúnni ní jíjẹ ò lárí ìpèbí òní ìjọ kẹrùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún ní ìṣàyájọ́ ìjọ kìí abiyamọ rere èyí ure èyí ayẹyẹ olúwọlé délé rofin kò délé ayé o olórí ìrẹ́kọ̀ lòdì òṣèlú kọ́ bàtà wújọ kọ́ àbọ̀ nígbàgede ìyẹn ọmọ rẹ líran mi ábẹ́ o ọlọ́bẹ̀ kọyù ọlọ́kà kèyí fi ní lọ́kàn balẹ̀ àjàrà kéjèèjì pọ̀mọ́ lè yé ṣe àjẹpẹ́ ayé o ìyẹn ọmọ rẹ wí kí mi àkì ọ́lígbèjẹgbẹ̀jọ máa bá ọ dúró lùkẹ́rẹ́-Èkìtì lulẹ̀ àbárẹ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ onígẹ̀rù àgùn lóṣù ọmọ onígẹ̀rù àmì epo pa.